ìgbà tá ka Súrátù Yasin ní èdè abínibí, ọ̀pọ̀lọpọ̀ ni ó ń sọ oríṣiríṣi pé àṣètúmọ̀ Yasin lélẹ̀, bẹ́ẹ̀ ni ìtumọ̀ Yasin ni. Mo wá wo àwọn abala àríwísí comment section, mo wá rí ti ẹni yìí, mo rí Mr. Ọláì, ó ní so this is the meaning of Yasin. Ẹ̀yin àfáà yìí ẹ̀ ní jèrè sẹ́. Please, MS Baba, do Suratu Muliku too. We will be saying Amen as if they were praying for us. Now, ẹ ká wá wo nǹkan tó wà ní Suratu Muliku. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n á máa ka àyà yẹn fún, wọ́n á dẹ̀ ní kẹ́ máa sanwó, kẹ́ tún máa pa ẹran. Suratu Muliku, Quran chapter 67. Kí ni nǹkan tó sọ? Ó ní, ìbùkún ni fún ẹni tí gbogbo ìjọba wà ní ọwọ́ rẹ̀, òun sì ni alágbára lórí gbogbo nǹkan. Ẹni tí ó dá ikú àti ìṣẹ̀mí nítorí kí ó lè dán yín wò. Èwo nínú yín ló máa ṣe iṣẹ́ rere jùlọ, òun sì ni alágbára, aláforíjì. Ẹni tí ó dá àwọn sánmọ̀ méje ní ìpele ìpele, o ò lè rí àìgúnrégé kan lára ẹ̀dá aláàánú jùlọ. Nítorí náà, wò ó padà, ǹjẹ́ o rí ojú sísán lára sánmọ̀? Lẹ́yìn náà, wò ó padà lẹ́ẹ̀mejì, kí ojú rẹ padà sí ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú ìyẹpẹrẹ, o sì máa káàárẹ̀. Dájúdájú, a ti fi àwọn ìràwọ̀ tó ń tàn mọ́lẹ̀ bí àtùpà ṣe sánmọ̀ ilé ayé ní ọ̀ṣọ́. A tún ṣe wọ́n ní ẹ̀ta ìràwọ̀ tí wọ́n ń jù mọ́ àwọn àṣà ìtàn, a sì pèsè ìyà iná tó ń jó sílẹ̀ dè wọ́n. Ìyà iná Jáhánámọ̀ sì wà fún àwọn tó ṣàìgbàgbọ́, ìkángun náà sì burú. Nígbà tí wọ́n bá jù wọ́n sínú rẹ̀, wọn yóò máa gbọ́ kíkún rẹ̀ tí yóò sì máa ru sókè. Iná máa fẹ́ pínra rẹ̀ láti ara ìbínú. Ìgbàkígbà tí wọ́n bá ju ìjọ kan sínú rẹ̀, àwọn ẹ̀ṣọ́ iná yóò máa bi wọ́n léèrè pé, ǹjẹ́ olùkìlọ̀ kan kò wá bá yín bí? Wọn yóò wí pé, bẹ́ẹ̀ ni, dájúdájú olùkìlọ̀ kan ti wá bá wa, ṣùgbọ́n a pè é ní òpùrọ́. A sì wí pé Allahu kò sọ nǹkan kan kalẹ̀. Kí ni ẹ̀yin bí kò ṣe pé ẹ wà nínú ìṣìnà tó tóbi? Wọ́n tún wí pé, tí ó bá jẹ́ pé a gbọ́ràn ni tàbí pé a ṣe làákàyè ni, àwa kò ní wà nínú èrò inú iná tó ń jò. Wọ́n sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Nítorí náà, ìjìnà sí ìkẹ́ Allahu yóò wà fún àwọn èrò inú iná tó ń jó. Dájúdájú, àwọn tó ń páyà Olúwa wọn ní ìkọ̀kọ̀, àforíjì àti ẹ̀san tó tóbi ń bẹ fún wọn. Ẹ wí ọ̀rọ̀ yín ní jẹ́jẹ́ tàbí ẹ wí sókè. Dájúdájú, òun ni onímọ̀ nípa ohun tó wà nínú àwọn ìgbàyà ẹ̀dá. Ṣé kò mọ ẹni tó ṣẹ̀dá ni? Òun sì ni aláàánú alámọ̀tán. Òun ni ẹni tí ó rọ ilẹ̀ fún yín. Nítorí náà, ẹ rìn ní àwọn agbègbè rẹ̀ káàkiri, kí ẹ sì jẹ nínú àrísìkí rẹ̀, ọ̀dọ̀ rẹ̀ sì ni àjíǹde ẹ̀dá wà. Ṣé ẹ fọkànbalẹ̀ sí ẹni tó wà ní òkè sánmọ̀ pé kò lè jẹ́ kí ilẹ̀ gbé yín mì ni? Nígbà náà, ilẹ̀ yóò sì máa mì tìtì. Tàbí ẹ fọkànbalẹ̀ sí ẹni tó wà ní òkè sánmọ̀ pé kò lè fi òkúta iná ránṣẹ́ sí yín ni? Nígbà náà, ẹ sì máa mọ bí ìkìlọ̀ mi ti rí. Àwọn tó ṣíwájú wọn kúkú pé òdodo ní irọ́. Báwo sì ni bí mo ṣe fi ìyà kọ aburú wọn ti rí? Ṣé wọn kò rí àwọn ẹyẹ tí ó wà ní òkè wọn, tí wọ́n na ìyẹ́ apá wọn, tí wọ́n sì ń pa á mọ́? Kíní kan kò mú wọn dúró sí inú òfurufú, àfi aláàánú jùlọ. Dájúdájú, òun sì ni olùríran nípa gbogbo nǹkan. Ta ni ẹni tí ó máa jẹ́ ọmọ ogun fún yín, tí ó máa ràn yín lọ́wọ́ lẹ́yìn aláàánú jùlọ? Nínú kí ni àwọn aláìgbàgbọ́ wà bí kò ṣe nínú ẹ̀tàn? Ta ni ẹni tí ó máa pèsè fún yín tí ó bá dá àrísìkí rẹ̀ dúró? Ńṣe ni wọ́n ń ṣorí kunkun sí nínú ìgbéraga àti sísá fún òdodo. Ǹjẹ́ ẹni tó ń rìn ní ìdojúbolẹ̀ ló mọ̀nà jùlọ, tàbí ẹni tó ń rìn sàn lójú ọ̀nà tààrà? Sọ pé òun ni ẹni tí ó ṣẹ̀dá yín, ó sì ṣe ìgbọ́ràn, ìríran àti àwọn ọkàn fún yín. Ọpẹ́ tí ẹ̀ ń dá sí kéré púpọ̀. Sọ pé
òun ni ẹni tí ó dá yín sí orí ilẹ̀, ọ̀dọ̀ rẹ̀ sì ni wọn yóò kó yín jọ sí. Wọ́n wí pé, ìgbà wo ni àdéhùn yìí yóò ṣẹ tí ẹ bá jẹ́ olódodo? Sọ pé, ọ̀dọ̀ Allahu nìkan ni ìmọ̀ nípa rẹ̀ wà, èmi kàn jẹ́ olùkìlọ̀ pọ́nbélé ni. Nígbà tí wọ́n bá rí i tó súnmọ́, ojú àwọn tó ṣàìgbàgbọ́ yóò korò wá fún ìbànújẹ́. A ó sì sọ fún wọn pé, èyí ni ohun tí ẹ̀ ń pè. Sọ pé, ẹ sọ fún mi, tí Allahu bá pe èmi àti àwọn tó wà pẹ̀lú mi rẹ́, tàbí ó bá kẹ́ wa, ṣé ẹ lè dí i lọ́wọ́ ni? Nítorí náà, ta ni ó máa gba àwọn aláìgbàgbọ́ là nínú ìyà ẹlẹ́ta eléro? Sọ pé, òun ni aláàánú jùlọ, àwa gbà á gbọ́, òun sì lágbára lé. Láìpẹ́ ẹ máa mọ̀ ta ni ó wà nínú ìṣìnà pọ́nbélé. Sọ pé, ẹ sọ fún mi, tí omi yín bá gbẹ wá, ta ni ẹni tó máa mú omi tó ń ṣàn wá fún yín? Ìtumọ̀ ènìyàn kò ní túmọ̀. Allah ń dúnkokò, Muhammadu ń dúnkokò máwọn èèyàn wípé àbí kẹ́ ṣe Allah iṣẹ́, Allah yìí ló máa ṣe báyìí, òun lẹni tó ṣe báyìí. Irọ́ dẹ̀ ni, Allah ò ṣe nǹkan kan. Paracetamol ó ní agbára ju Allah lọ. Èrè lásán ni Allah, olúwa ilé Kaaba. Gbogbo àwọn òdodo táwa ń fi hàn yìí, ọ̀pọ̀lọpọ̀ rò pé Allah ni Ọlọ́run lóòótọ́. Allah ò kì í ṣe Ọlọ́run. Suratul Mulk tí wọ́n máa kà fún yín nì, tẹ́ máa pẹran, tẹ́ máa tún sanwó, ìtàn lásán ni. Wọ́n lọ kọ àwọn ìtàn oríṣiríṣi, wọ́n wá kọ́ ní èdè Lárúbáwá, wọ́n wá ń kà fún yín torí wọ́n mọ̀ pé èdè yẹn ẹ ò lè gbọ́ yé, ẹ ò mọ̀. So wọ́n kàn ní kẹ́ máa ṣàmì, ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ Allah yẹn lọ́lọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ní kẹ́ máa ṣàmì, kẹ́ máa irọ́ lásán ni. Wọ́n gbé wá láti wá fi ba ayé ìran ọmọ Yorùbá jẹ́ ni. Wọ́n gbé wá láti wá fi gba orúkọ wa, kán gba èdè wa, kán gba àṣà wa, kán gba ìmúra wa, kán gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa, kán gbé Allah lé wọn lọ́wọ́. Ǹjẹ́ rí káwọn ọmọ Haúsá kán pé Ubangiji, wọ́n ti gbà lọ́wọ́ wọn, wọ́n ti gbé Allah lé wọn lọ́wọ́. Nǹkan tó fẹ́ ṣe náà nìyẹn, fẹ́ gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa, kán gbé Allah lé wa lọ́wọ́. Wọ́n mọ̀ pé Ọlọ́run Olódùmarè ẹlẹ́bọ ni. Torí Ọlọ́run Olódùmarè ló rán àwọn irúnmọlẹ̀ sí wa. So wọ́n fẹ́ gba Ọlọ́run Olódùmarè yẹn, kán sọ wá dẹni yẹpẹrẹ, kán lè bá gba ilẹ̀ lọ́wọ́ wa. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, olúwa ilé Kaaba ni. Quran kò sí àdúrà kankan ńbẹ̀, ìtàn ìjàpá àti yanrìnbó ni. Paracetamol ó ní agbára ju Allah lọ. Ẹ̀yin tèmi, mo sọ yìí, mo dúró, ó dìgbà.